Ẹ kú dédé àsìkò èèyàn wa nílé lóko àtìlẹ́yìn òdi ọ̀rọ̀ màrí tó ti ń jà ràìnràìn lórí ẹ̀rọ ayélujára ìgbóhùn sọ wípé bàbá Esabod pé àjàlágbà wọn ṣe lágbálágbá o. Ọ̀rọ̀ rí lẹ́nu ìyàn Aládùkẹ́ tó jáde tán tó ní láàrin awuyewuye tó ti bẹ̀rẹ̀ sí ní lọ nígboro ayé láti bí ìgbà mélòó kan sẹ́yìn. Ó ní òun kọ́ mọ̀ọ́mọ̀ máa sọ̀rọ̀ ni, ṣùgbọ́n bí òun ṣe sọ̀rọ̀ yìí ó fẹ́ dàbí ẹni wípé àwọn ènìyàn ti ń gba irọ́ tí àwọn ènìyàn ń pa káàkiri ayélujára wípé òótọ́ ni. Ó ní ọ̀rọ̀ ìkan rèé tó jẹ́ wípé ó ń lọ lọ́wọ́ láàrin òun Tóyìn Abraham pẹ̀lú ọkọ òun tí ó ti gbà kan fẹ́rí ìyẹn Fẹ́mi Adébáyọ̀ pẹ̀lú Fúnkẹ́ Akíndélé o. Ó ní wípé ní àìmọye ọdún lòun ti wò wípé kóun dákẹ́ nítorí wípé tóun bá dákẹ́ àwọn ènìyàn náà wọ́n ó ṣe kíni wọ́n sẹ̀mí ẹ̀yà, ṣùgbọ́n òun ti wá rí wípé bí òun ṣe dákẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti bẹ̀rẹ̀ sí ní gbàgbọ́ wípé lóòótọ́ ni àwọn irọ́ tí àwọn ènìyàn ń pa mọ́ òun káàkiri orí ẹ̀rọ ayélujára o. Ló bá fi wò wípé ẹ jẹ́ kí òun náà jáde tán torí pé òun kì í fẹ́ gbà gbòòsì lórí ẹ̀rọ ayélujára, ṣùgbọ́n àwọn ìgbà yìí máa wọ́n tẹ pé wèrè báyìí náà ni a fi ń wo wèrè o. Ó ní wípé òun ní screenshot ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí òun pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kan náà ti jọ sọ papọ̀, ṣùgbọ́n òun kàn wò pé kí òun má ṣe kankan pẹ̀lú ẹ̀ ní kí àlàáfíà kó bàa lè wà ní ìgboro ayé kúrúkúrú ọmọ gbálá lọ. Ṣùgbọ́n báyìí òun ti ní àníyàn láti sọ̀rọ̀ torí wípé àwọn ènìyàn ti fẹ́ máa lérò wípé àwọn irọ́ tí wọ́n pa mọ́ òun yìí wípé lóòótọ́ òun ni ọ̀rọ̀ náà fẹ́ jẹ́ ni. Tí èèyàn sì gbanú comment section lọ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. Ẹnìkan tó rúkọ rẹ̀ jẹ́ Latest Gossip ó ní pé láti ọdún 2019 ni màmá Esabod ti tú ìkan lẹ́yìn ọ̀run Tóyìn Abraham tó jẹ́ pé wọ́n ní àwọn tí wọ́n fún ìyá yìí ní ọwọ́ àtàwọn tí wọ́n ń ṣàlàyé fún pé wọ́n fi ń tako ìyàwó Fẹ́mi Adébáyọ̀ nígbà kan rí àti àwọn tí wọn ò nífẹ̀ẹ́ Tóyìn Abraham náà ni wọ́n ń ṣe àwọn iṣẹ́ burúkú yìí o. Bẹ́ẹ̀ ló sọ fún màmá yìí pé kí wọ́n lọ rèé fi ara balẹ̀ torí wọ́n ní tára bá balẹ̀ ojú a máa rí mú ni. Bẹ́ẹ̀ náà ni ẹnìkan ti sọ wípé ó yẹ kí wọ́n wá nǹkan tí wọ́n lè ṣe sí ọ̀rọ̀ ìyá màmá Esabod yìí kí ọpọlọ wọn kí ó lè rìsẹ́ẹ̀tì dáadáa, ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ló ti ń rúgbó bọ̀ tó ti ń di gbàásgbòs lórí ẹ̀rọ ayélujára bí ìyàn Aládùkẹ́ ṣe jáde tán pẹ̀lú ọ̀rọ̀ tó ní pé màmá Esabod ṣe sọ tó tabá òun Fẹ́mi Adébáyọ̀ Fúnkẹ́ Akíndélé Tóyìn Abraham pẹ̀lú ìyá Esabod. Òun náà àníkà mọ́ wa fún yín gbòòrò ayé ò tá bá tún rí nǹkan mí gbọ́